Ẹ̀ka lẹ́nu gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So pẹ̀lú ògo Ọlọ́run ba lónìí, a máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. So fún àǹfààní àwa tí a bá bá wa ká lọ, ẹ rí i pé ní apá kejì ìwé yìí a ti bẹ̀rẹ̀ fírémù ẹlẹ́ẹ̀kejì, a ti bẹ̀rẹ̀ fírémù ẹlẹ́ẹ̀kẹta níbi tí ọ̀jọ̀gbọ́n ti fẹ́ mọ̀ ṣàlàyé hyperbolic functions. Lọ́sẹ̀ tó lọ, àṣàlàyé tí hyperbolic function jẹ́, a sọ àwọn àjọṣe tó wà láàrin hyperbolic function àti trigonometric function yìí. Aláwọn function lóríṣiríṣi o, lára àwọn hyperbolic function yẹn wà, trigonometric function, logarithmic function àtàwọn function yẹn lọ́kọ̀ọ̀kan bá wọn. Àwa sọ fún wa wípé tá a bá ní hyperbolic function, a lè ní hyperbolic sign tá à ń kọ gẹ́gẹ́ bí cosh, a ní yóò mọ dọ́gba pẹ̀lú kíni o, e raised power s plus e raised power minus x over 2. Bẹ́ẹ̀ni, àṣàlàyé bákan náà wẹ̀ wípé tó bá jẹ́ pé sin ni, bákan náà wọ́n mọ̀ jẹ́ kíni o, sin tí a mọ̀ sí hyperbolic signs, wọ́n mọ̀ jẹ́ kíni, e raised power s minus e raised power minus s over 2. Tan s bákan náà wẹ̀, tan s tó jẹ́ hyperbolic táwọn ò lè rárá, òun náà ni pé yóò mọ̀ jẹ́ ratio in tó wà ní òkè coch yẹn, àti kíni o, àti tó wà ní òkè tanch. Bíbá yìí láti dúró adẹ̀gbádùn pé a tún mọ̀ kọ àwọn àjọṣe eléyìí tí ó wà láàrin àwọn trigonometric function náà. So kó tó di pé ẹ̀rọ zoom wa paná lọ́sẹ̀ tó lọ, mo ṣàlàyé fún wa wípé tá a bá ní hyperbolic function wa, a lè ṣe kíni o, a lè ronú wọn lérí graph bákan náà. Tẹ́ bá gbàgbé, ẹ rí pé ká pé n bá ní graph mi báyìí, so tí yé bá ṣe mọ̀ pé mo lè ya graph exponential function mi tí ń ṣe e raised power x, ṣe pé ká pé y mi jẹ́ e raised power x báyìí, so tí yé bá ajá sí pé tá a bá ní e raised power minus x, so tí yé kọ́ graph tòun lélẹ́yìí o, ní tí graph tòun jẹ́ lélẹ́yìí, ẹ jẹ́ n tún eléyìí yà. So e raised power minus x. Ẹ rí i pé bíi tí e raised power x àti e raised power minus x ti pàdé, tí a mọ̀ sí point of intersection, ṣe hàn pé bíbá yìí ni o. So tí bá wọn, ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa pé kí ni o, wọ́n pàdé nígbà tí y mi bá jẹ́ 1, sáàmọ̀dí. Torí mo mọ̀ pé e raised power x mi, point of intersection níbi táwọn méjèèjì ti dọ́gba. Tẹ́ bá gbàgbé, ẹ rí i pé tá a bá fẹ́ wá simultaneous equation, bóyá ẹni equation méjì tá a bá fẹ́ wá unknowns wọn, ṣe pé nínú ọ̀nà tá a mọ̀ ń gbà ṣe òun náà ni pé kí ni o, a wo ibi tí àwọn méjèèjì ti ṣe kí ni tí wọ́n ti dọ́gba, a fi ṣe kí ni o, a yẹ̀ wọ́n wò níbi tí wọ́n ti dọ́gba wọn. So ajá sí pé ibi táwọn méjèèjì ti dọ́gba ní e raised power s yóò mọ̀ dọ́gba pẹ̀lú e raised power minus x. Ṣe pé lẹ́yìn nísìnyí mo lè tún kọ́, tí wọ́n jẹ́ e raised power s divided by e raised power minus s is equal to 1, òun ni pé ká pé bá divide through by what? By e raised power minus x. Tí n bá ṣe lè síwájú sí ìṣẹ́ pé wọ́n jẹ́ e raised power x minus s is equal to 1. Ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ náà ni o. Ṣe pé lẹ́yìn yóò mọ̀ jẹ́ kí ni o, e raised power x, so tí yé, plus s is equal to 1. Sáà ti ṣàṣìṣe torí nígbà tí mo ní e raised power x, mo ní e raised power x mi, yóò mọ̀ jẹ́ e raised power 2s is equal to 1. Ara o, so tí yé, torí e raised power 0 níbí báyìí, 1 àlọ́ ẹ̀kọ́ jẹ́ o, ní tí mo gbìyànjú láti sọ ni. Ṣe pé ibi táwọn méjèèjì ti dọ́gba, e raised power x, àbí e raised power negative x. Wọ́n bí àgbọ̀ àlàyé yẹn yé. Ajá sí pé ká pé bá ti rọ pé e raised power s minus e raised power minus s mi báyìí, tóun náà bá jẹ́ kí ni o, tóun náà bá jẹ́ òdo,
so tàbí pẹ̀lú tí mo ṣe lẹ́ẹ̀kan náà ká pé n bá divide through mi ajá sí pé e raised power x àbí e raised power minus s e raised power x ilé ọmọ dọ́gba pẹ̀lú kíni o ilé ọmọ dọ́gba pẹ̀lú 1 màmá ní kíni e raised power minus x minus e raised power what? X. So díẹ̀ yóò máa jẹ́ e raised power minus 2x. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ eré yìí ó lè jẹ́ e raised power 0 padà. Tàbí so díẹ̀ báwọn yóò máa jẹ́ e raised power minus 2s. So e mi ọmọ ṣe kí ni o? Wọ́n mọ̀ gera àwọn ajá sí pé 0 mi ọmọ jẹ́ minus 2x tí ọmọ dọ́gba pẹ̀lú pé kí ni o? X mi jẹ́ òdo. Tí ọmọ dọ́gba pẹ̀lú pé s mi jẹ́ òdo. So díẹ̀ báwọn ajá sí pé ìgbà tí x wa bá jẹ́ 0 yẹn o ṣe pé x wa ló jẹ́ 0 ń bí báyìí in tó ń ṣe déédéé pẹ̀lú ọ̀rẹ́ náà ni pé kí ni o y mi jẹ́ 1 ìtọ́jọ̀gbọ́n gbìyànjú láti sọ níbẹ̀ yẹn nìyẹn mo bá ti adẹ̀ sọ àlàyé rẹ̀ áyá táwọn sin àtàwọn tan bákan náà wẹ̀ ṣùgbọ́n lónìí lágbẹ́ ọlọ́run bá mọ tẹ̀síwájú láti bí kí ni o láti bí evaluation of hyperbolic functions ní frame 19 so ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ ṣàlàyé bá a ṣe lè ṣe kí ni bá a ṣe lè ṣe àwọn hyperbolic function wa o tó bá wà níṣẹ́ ká lọ mọ̀ ọ́ ipe bá a ṣe lè mọ wá àwọn trigonometric ratio mẹ́fẹ̀ẹ̀fà wa sin cos tan tangent cosecant secant àti cotangent wa gẹ́gẹ́ bákan náà la lè mọ wá àwọn value hyperbolic function wa hyperbolic sin hyperbolic cos àti hyperbolic tan kódà a lè test bí calculator wa bákan náà wẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tó bá ní kí n find the tó bá ní ká wá sin 1.275 rí pé tó wáyé pé ẹ̀rọ ìṣirò yín bá ní ìtẹ́ṣe náà ní pé kí ni o ẹ fi wà ẹ fi agbọ́n níbẹ̀ ẹ fi ṣe kí ni o ẹ fi tẹ̀ sínú calculator yóò dẹ̀ gbé sí wa ṣùgbọ́n tó wáyé pé calculator tọ̀dọ̀ tí yín kò ní kí ni o kò ní hyperbolic sign yìí ṣùgbọ́n ní exponential function e raised power s gbogbo calculator ló mọ̀ ní mo sì ti mọ̀ pé sin s mi tàbá gbàgbé tó ti bá òun náà ní e raised power s k mọ yọ e raised power s àti e raised power minus s kò nu ara wọn k mọ divide wọn pẹ̀lú 2 ajá sí pé tí bá fẹ́ ṣírò eléyìí náà nísìn sin 1.275 ọ̀yà òun náà wọ́n jẹ́ kí ni o e raised power 1.275 àbí minus e raised power minus 1.275 divided by 2 ìlera ẹ̀ pé tẹ́ bá tẹ eléyìí sínú calculator yín e raised power 1.27 lẹ́ẹ̀kan tẹ e 1.275 so tó bá calculator yín mu so tó wáyé pé ẹ̀rọ ìṣirò tẹ́yìn ń lò tó wáyé pọ́n náà mìíràn ni wọ́n mọ́ ń gbà tẹ ẹ lè tẹ síbẹ̀ so ṣùgbọ́n tẹ́ bá tẹ ẹ rí pé yóò fún mi ní kí ni o 3.579 fún eléyìí ẹlẹ́ẹ̀kejì bákan náà wà e raised power minus 7.5 mi so tí yé bá kódà bí n bá fẹ́ dára mi láàmú mo ti mọ̀ pé ó lè mọ dọ́gba ṣe pé e raised power minus 1.275 mo lè sọ kó jẹ́ pé 1 over e raised power 1.275 ni mo sì ti mọ̀ pé e raised power 1.275 mi ó ń fún mi ní kíni o 3.579 ajá sí pé 1 divide by tàbí kí n tẹ̀ síbẹ̀ directly so tí ṣùgbọ́n tẹ́ bá tẹ̀ síbẹ̀ rí pé yóò mọ̀ fún yín ní 0.2794 tàbí tẹ́ bá lo eléyìí náà pé 1 divide by 3.574 ní tí ó fún yín nìyẹn divided by 2 ẹ̀rọ kí tá bá ṣe síwájú sí yóò mọ̀ fún mi ní 1 over 2 3.00 so tí tá bá yọ méjèèjì kó nára yóò mọ̀ fún mi ní kíni o 1.65 ẹ̀rí pé kò lè ra ajá sí pé sin 1.275 hyperbolic sin rẹ̀ yóò mọ̀ jẹ́ 1.65 wa a lè tẹ̀ pẹ̀lú calculator wa pẹ̀lú pàtẹ sin directly tàbí ká ṣe kíni o tàbí ká kọ́kọ́ gbé lọ ságbọ́nrin exponential function mi lẹ́yìn ìgbà tá a bá gbé sí agbọ́nrin exponential function tán so ká wá ṣe kíni o ká wá ṣe fi calculator wa bákan náà lélẹ́yìn náà bóòní kágbọ́n fẹ́ wá rí eléyìí náà lè rà pé coach 2.156 ọ̀yà mo ti mọ̀ pé hyperbolic coach mi yóò mọ jẹ́ e raised power angle yẹn àbí argument yẹn plus e raised power minus argument yẹn divided by 2 tó yẹ pé sin ni yóò mọ jẹ́ minus ó ti yé báwọn ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe òun ni pé màá wá eléyìí màá tẹ̀ sínú calculator mi tí má ti mélèé mo lè mélèé náà
màá wá rò àwọn méjèèjì papọ̀ màá divide wọn pẹ̀lú 2 ẹ lè dánwò ẹ pé tí ó mọ̀ fún yín rẹ̀ tẹ́ bá tẹ́lẹ̀ síbi ẹ̀rọ ìṣirò yóò jẹ́ 8.637 tó ti eléyìí tẹ́ bá tẹ̀ yóò jẹ́ 0.116/2 tó ti bá yóò mọ̀ fún mi ní kíni o 8.753 divided by 2 tí ń ṣe 4.377 tó ti bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́yà ta ló lè sọ bá ṣiṣẹ́ eléyìí fún mi báyìí hyperbolic tangent 1.27 náà ò lè rárá torí mo ti mọ̀ pé tangent mi yóò mọ dọ́gba pẹ̀lú ratio e raised power 1.27 plus e raised power minus 1.27 over e raised power 1.27 minus e raised power minus 1.27 ajá sí pé máa wá dàdàgọ́ mi o máa wé eléyìí náà tí bá ti mọ eléyìí sóti máa ro méjèèjì papọ̀ máa dẹ̀ yọ wọn kó nu ara wọn nínú ìsàlẹ̀ wọn bí àgbálá èèyàn yé ìyẹn náà ní bá ṣe mọ ṣe kíni o ìyẹn náà ní bá ṣe mọ sí kódà a lè mọ wá inverse hyperbolic function náà tá a bá gbàgbé ẹ rí i pé nínú òfin eléyìí tó rọrùn tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé ká pé ń bá ní y mi tó bá jẹ́ arcsine x tó ti wà yà pé sin inverse of x a ti mọ̀ pé x mi yóò túmọ̀ náà ni pé x mi ó máa dọ́gba pẹ̀lú kíni o x mi ó máa dọ́gba pẹ̀lú sin y tẹ́ bá gbàgbé ẹ rí i pa sọ àwọn àṣírí tó wà níbi eléyìí nígbà tá a ṣe kíni o nígbà tá a ṣe function tá a dẹ̀ sọ bá a ṣe lè mọ wá inverse function kan mo rò bóyá mi bá wọn so tí n bá ní y mi tó bá jẹ́ pé kíni o arcsine tó ti bá wọn tàbí inverse hyperbolic inverse x ẹ mọ̀ dára yín láàmú x mi ó máa jẹ́ kíni o hyperbolic sin y inverse tó ti bá yà pé ìpadàbọ̀ àbíjà rẹ̀ so kápẹ́ wá ní kẹ́ ṣe kíni kẹ́ ń wárú nǹkan báyìí bá arc sin 1.475 kẹ́ mọ́ dára mi láàmú mànà tó ti bá wọn torí mo ti mọ̀ ipe tẹ́lẹ̀ bá ṣe kíni o ìtumọ̀ náà ni pé mo fẹ́ mọ wá in tí fálù x yóò jẹ́ ṣe pé ìtumọ̀ náà ni pé a fẹ́ mọ tí fálù x yóò jẹ́ tó fi fún mi ní kíni o 1.475 tẹ́ bá gbàgbé ẹ rí i pé nígbà tá a ní bí báyìí a ní arcsine y mi ṣe pé òun náà ló ṣe kíni o ó ń dọ́gba pẹ̀lú x a ní y mi ó máa jẹ́ kíni o àbí ẹgbẹ́ bá ní sin bí báyìí ajá sí pé y mi ó máa jẹ́ kíni sin x so ìtumọ̀ ilé ìpẹ́ inverse náà ni pé kíni o kíni x yóò mọ dà tó ẹ pé tí n bá wá kíni o hyperbolic sin rẹ̀ yóò mọ fún mi ní dàdàngọ́ mi bí báyìí so tí ẹ bá yín tẹ́ṣe náà nìyẹn mo sì ti mọ̀ ipe tí arcsine mi jẹ́ tẹ́lẹ̀ mọ́ gbàgbé o e raised power x àbí minus e raised power minus x over 2 tó ẹ pé acos ni plus ni ó wà láàrin o so ilé ọmọ á jẹ́ kíni o 1.475 mo bí a gbọ́ àlàyé yẹn yé yékéyéké tó bá wà a lè ṣe síwájú sí o tàbí tá bá fẹ́ dára mílà mo lè multiply through by 2 ilé ọmọ jẹ́ e raised power s e raised power minus s tẹ́ bá multiply eléyìí pẹ̀lú 2 yóò jẹ́ 2.95 mo rò bóyá mi bá eléyìí náà mo lè já wálẹ̀ sí yóò jẹ́ e raised power s minus 1 e raised power x so yà tẹ́ bá lo law indices yìí s raised power minus 1 wọ́n mọ̀ fún mi ní 1 over x tẹ́ bá jẹ́lé náà wálẹ̀ yóò mọ̀ jẹ́ 1 over e raised power x is equal to 2.95 mo bí àgbàláyé yẹn báyìí ọ̀yà mo lè multiply through by e raised power s so tí wà pé tí bá multiply through by e raised power s ilé ọmọ jẹ́ e raised power s times e raised power s pé yóò mọ̀ jẹ́ e raised power x square ṣùgbọ́n yóò mọ̀ gé tìsàlẹ̀ bí báyìí ṣe pé e raised power s ni mo multiply wọn ní tí mo ṣe léléyìí o mo multiply eléyìí pẹ̀lú e raised power s eléyìí náà mọ̀ jẹ́ e raised power s pé eléyìí ọmọ jẹ́ squared eléyìí àti eléyìí ó gera wọn eléyìí ọmọ jẹ́ kíni 2.95 e raised power x mo bá ìgbàláyé ipò ti jọ quadratic equation sáàmọ̀dí tó ti máa gbélé ìwọlé yóò jẹ́ e raised power x squared àbí minus 2.95 e raised power x minus 1 is equal to 0 ọ̀dà gẹ́gẹ́ bí kí n sọ pé mo ní x squared minus 2.95x minus 1 is equal to 0 tí x mi wà ń dọ́gba pẹ̀lú kíni o e raised power x mo bá gbàláyé yẹn yékéyéké bá so ṣùgbọ́n tẹ́ bá fẹ́ dá ẹ lè ronú rẹ̀ sí láti bí báyìí náà ọ̀yà kí ni wá ní x mi ó jẹ́ pé tí n bá fẹ́ wá eléyìí mo lè lo quadratic formula mi fún
minus b plus or minus square root of b square minus 4ac over 2a. So akara ajá pé tó wáyé pélé yìí náà ṣe pélé yìí lọ́jà àrọ̀ x mi báyìí náà mo tún lè ní kíni o e raised by x mi ọmọ jẹ́ kíni minus b ẹja kọ́kọ́ plus or minus square root of b square minus 4ac over 2a. Kí ló ń ṣe déédéé pẹ̀lú a mi bí báyìí 1 ni o so ti ẹ pé coefficient kí ló ń ṣe déédéé pẹ̀lú b1 bí báyìí minus 2.95 ni o kí ló ń ṣe déédéé pẹ̀lú c minus 1 ajá pé tí n bá já àrọ̀ rẹ̀ yóò mọ jẹ́ minus 2.95 plus or minus square root of minus 2.95 everything squared àbí minus 4 kí ni a mi 1 kí ni c wà c mi náà jẹ́ minus 1 divided by 2 times 1 ẹgbẹ́ tẹ́ bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ 2.95 plus or minus square root of ẹgbẹ́ tẹ́ bá ṣe yìí yóò mọ jẹ́ kí ni o 8.703 plus 4 on gbé tẹ́ bá square ilé then divided by 2 wọ́n bá gbọ́ bá so ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí ní ìsìn ilé ọmọ jẹ́ kí ni o 2.95 plus or minus 3.564 divided by 2 so tí ẹ bá àjàsíkélé yìí mo lè pín wọn yóò jẹ́ 2.95 plus 3.564 tó bá yẹ pé gbà tó jẹ́ plus over 2 tàbí 2.95 minus 3.564 over 2 ẹgbẹ́ tẹ́ bá ṣe tẹgbẹ́ yìí tẹ́ bá ro ìpapọ̀ yóò jẹ́ 6.514 over 2 tàbí ẹ bá yà àwọn méjèèjì kó nu ara wọn kọ 0.614 over 2 ajá sí pé raised by x mi o ẹ má gbàgbé raised by x ni mo ń ṣe bọ̀ yóò máa jẹ́ kí ni o 3.257 tàbí minus 0.307 so tí bá ajá ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé tẹ́ bá wo gráfù tí mo yà sókè bí báyìí exponential function mi positive ni ó mọ̀ jẹ́ o kódà kó jẹ́ pé negative ẹ̀ pé ńgbà tí x mi tó jẹ́ negative ni kí ni y mi jẹ́ positive náà ni kódà àgbà tó jẹ́ positive náà ni gbogbo value rẹ̀ positive ni ó mọ̀ jẹ́ so tí bá nígbà ó jẹ́ pé raised by x mi positive ni ó mọ̀ jẹ́ ní gbogbo ìgbà ajá sí pé ìní ṣe kí ni o ìní gbára lé sí eléyìí tí màá sọ pánsá mi mọ̀ jẹ́ tó mo mọ̀ pé raised by x mi kò lè jẹ́ negative mo bóyé mi báwọn so máa wá ní raised by x equal to 3.257 so tí bá a lè introduce log sẹ́gbẹ̀ méjèèjì ẹ mọ́ gbàgbé ẹ rí pé mo ní nínú àwọn log oríṣiríṣi tá a ní common logarithm àbí a ní common logarithm ń gbé ẹ lè mọ fún àwọn logarithm ló kọ pẹ̀lú base tí wọ́n bá ní tó wáyé pé log 2 ni a máa gbé yẹn ní binary logarithm tó wáyé pé log 10 common logarithm ni o mẹ̀bẹ̀ gbé àlàyé yẹn yékéyéké ṣùgbọ́n tó wá jẹ́ pé kí ni o tó bá lọ jẹ́ pé log yẹn base e ló ní alálẹ̀ mọ̀pọ̀ yẹn ní kí natural logarithm tó ṣe déédéé pẹ̀lú e ajá sí pé tí mo fi lè gbé yìí kó náà ni pé kí n take logarithm on both sides log e raised by x log e 3.257 ẹ gbé méjèèjì yóò ṣe kí ni yóò gera wọn so ti x mọ̀ ẹ dẹ̀ mọ̀ pé log e alálẹ̀ kọ́ pẹ̀lú lane so ti tàbí tẹ̀ bá fẹ́ dá yín láàmú yóò mọ̀ jẹ́ e raised by x is equal to lane 3.257 mọ̀ fún kàkà mọ̀ pé lane logarithm náà ni ṣùgbọ́n ní base wo base e so ti ilé yóò jẹ́ x equal to kí ni lane 3.257 tẹ̀ bá tẹ logarithm yẹn sí natural logarithm a máa ṣe kí ni o a máa get irú nǹkan báyìí bákan náà lẹ́sìn ṣe àpẹẹrẹ tí ọ̀jọ̀gbọ́n mú wa níbi ẹlẹ́ẹ̀kejì yẹn náà òun náà ni pé bó mo ti fẹ́ ṣe léyìí wọ́n ní acosh 2.364 so ti bá acosh ẹ rí i pé ó ń dà gẹ́gẹ́ bí kí n sọ pé x mi jẹ́ báyìí acosh 2.364 ajá sí pé tí x mi bá jẹ́ bẹ́ẹ̀ bó lẹ ṣe lè ṣe lẹ́yìn rẹ̀ mo lè sọ pé cosh x hyperbolic cos mi kọ́ mọ dọ́gba pẹ̀lú kí ni o 2.364 pẹ̀lú òfin tí mo sọ lẹ́ẹ̀kan tẹ́ bá ní y mi tó bá jẹ́ arcsine arcsine s ajá sí pé mo lè sọ pé s mi jẹ́ kí ni o sin y inverse ìpadàbọ̀ sí àbíjà rẹ̀ tó ti ó fi tú eléyìí náà lẹ̀ mo tún mọ̀ pé cos hyperbolic cos mi náà e raised by x plus e raised by minus s over 2.364 lẹ́yìn rẹ̀ I multiply pẹ̀lú 2 yóò jẹ́ e raised by s
plus e raised power minus x over kí ni o 2 times 2.364 mo bóyá mi bá tàbí tó bá wù mí mo tún lè délé náà padà wá sílẹ̀ so tí bá 2 times ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ 8 àbí 27.4 so tí n bá ṣe síwájú sí tí n bá multiply ilé pẹ̀lú e raised power s pé ọ̀nà jẹ́ e raised power s everything squared plus 1 is equal to 4.728 e raised power s mo tún lè gbé wọlé yóò jẹ́ e raised power s squared minus 4.728 e raised power s plus 1 is equal to 0 so tí ma ẹ tún lo quadratic formula irú eléyìí tá lò lẹ́ẹ̀kan minus b plus or minus square root of b square minus 4ac over 2a so ẹ rí pé náà ni ó ṣe kí ni o òun ni ó fún wa ní èsì eléyìí tá wa torí pé àkókò ti lọ bó wà ní la ṣe lè mọ wá log form a lè lo log form láti fi wá inverse hyperbolic functions tẹ́ bá gbàgbé lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ pé n bá ní y mi tó bá jẹ́ pé e raised power s ṣe ń pé tí n bá fi log sí ẹ̀gbẹ́ méjèèjì eléyìí ọmọ jẹ́ e ln lẹ́gbẹ̀ẹ́ méjèèjì mo introduce logarithm fún ọ ln y yóò mọ fún mi ní kíni o mo ti mọ̀ pé ln mi log sí base e ni o tá ń pè ní natural logarithm e raised power s ṣe pé yóò mọ dọ́gba pẹ̀lú kí n sọ pé s log e base e tí ń ṣe 1 so ajá sí pé kíni o ln y mi yóò mọ jẹ́ x ẹja ṣàkíyèsí so gbé nǹkan tá ló bẹ́ẹ̀ lè lò níbi ìbàyí náà so ká pé y mi tó bá jẹ́ arctange tàbí ká sọ pé hyperbolic tan x hyperbolic tan x kí ni x mi ọmọ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ti ṣe àpadàbọ̀ sí àbíjá rẹ̀ ajá sí pé ẹsẹ̀ ọmọ dọ́gba pẹ̀lú kí ni o hyperbolic tan y so ti yé báwọn so mo sì ti mọ̀ pé hyperbolic tan mi yóò mọ dọ́gba pẹ̀lú e raised power argument yẹn plus e raised power minus argument okay argument wa ń bí by y ni o plus y over e raised power argument yẹn minus e raised power minus argument yẹn tẹ́ bá gbàgbé nínú identity tí mo ti kọ so ti bá ó dọ́gba pẹ̀lú x ó dọ́gba pẹ̀lú x so ti bá ẹ rí pé tá bá ṣe kí ni o tá bá cross multiply ẹ má bínú x bó ṣe ẹkọ jẹ́ rẹ̀ e raised power minus ẹ má bínú e raised power minus torí ẹ má gbé tange ó dàbí sinh over cos mo dẹ̀ ti mọ̀ pé sinh mi òun ni e raised power minus s plus e raised power minus s over 2 then divided by e raised power s minus really plus e raised power minus s over 2 2 àti 2 ló gẹ́ra wọn so ti ajá sí pé minus lélẹ̀ ilé jẹ́ plus mo bá gbálà yíyan yé bá wọn so tí má ṣe síwájú sí òun ni pé mo lè sọ pé x mi e raised power y plus e raised power minus y is equal to what e raised power y minus e raised power minus y ṣé bẹ́ẹ̀ ni tá bá tún ṣàkíyèsí bí báyìí ẹ rí i pé wọ́n jọ kánkó nínú tí wọ́n jọ kó láǹkó bí báyìí òun náà ni pé mo lè gbé kí ló kọ rẹ̀ jáde bí báyìí e raised power y mi eléyìí ọmọkùn 1 minus kí ni ọmọkùn ẹ ronú sí o ọ̀dà irun tí mo ń gbìyànjú láti sọ ṣe ń pa ti ní eléyìí tá bá cross multiply eléyìí ọmọ jẹ́ x e raised power y plus e raised power minus y àbí eléyìí ọmọ jẹ́ e raised power y minus e raised power minus y lẹ́gbẹ̀ẹ́ kejì so tí wà so lẹ́gbẹ̀ẹ́ kejì so yóò mọ̀ fún wa báyẹn ní ẹgbẹ́ kejì ọ̀yà tí n bá open bracket mi ṣe ìpínlẹ̀ ọjọ́ s e raised power y plus s e raised power minus y is equal to e raised power y minus e raised power minus y ọ̀yà àwọn tí wọ́n ká ń kó fáwọn ilẹ̀ jẹ́ ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn s e raised power y ẹgbẹ́ dáadáa ń gọ́mí ìwọlé kó ń kálukó sí mi e raised power minus y àbí ilé ọmọ jẹ́ kí ni o minus e raised power minus y minus s e raised power minus y x kọ́mọ̀ e raised power y náà kọ́mọ̀ kí lélẹ́yìn ọmọ ọ̀dà àbí kí n gbé e raised power y lásán jáde
Ele ọmọ kù kí ni s minus 1. Kí ló common bí báyìí? E raised power minus y. Kí ni ọmọ ṣẹ́kù bí báyìí? Minus 1, àbí? Minus x. Bẹ́ẹ̀ni, minus 1, minus x. Nǹkan kan náà. Mo rò bóyá mi bá wọn. Ọ̀yà, kí lẹ ṣàkíyèsí nísìn? Mo tún lè collect like times o. Ajá sí pé ilé ọmọ jẹ́ e raised power y divided by e raised power minus y, àbí? Minus 1 minus s over s minus 1. Ṣé irọ́ ni? Irọ́ kọ́ o. Tí n bá ṣe léyìí síwájú sí, ẹ rí pé tá a bá lo law of indices, yóò mọ jẹ́ e raised power y minus yóò sọ yìí di plus is equal to minus 1 minus s minus 1. Yóò mọ̀ fún mi ní kí ni e raised power 2y, àbí? Is equal to what? Minus 1 minus s minus 1. Mo rò bóyá mi bá wọn. Tẹ́ ẹ bá gbàgbé kí ni mo lè fi pa ìsàlẹ̀ yìí kúrò, òun náà ni pé kí n wá lọ́ọ̀gì ẹ̀gbẹ́ méjèèjì. Ajá sí pé tí n bá wá lọ́ọ̀gì ẹ̀gbẹ́ méjèèjì ní ìsìn, lọ́ọ̀kì tí n bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé kí n mọ́ rí gbà àbèjì o. Mo sì ti mọ̀ pé lean nígbà jẹ́ pé logarithm sí base e òun ni lean mi. Ilé àtẹlé ògèrè àwọn kí ni màá máa nílẹ̀ 2y, àbí? Is equal to lean minus 1 minus s minus 1. Ní tòótọ́ lean mi. Natural logarithm ni o. Natural logarithm ni o. Ṣùgbọ́n òfin tó bá bá natural logarithm ṣiṣẹ́, ó gbọ́dọ̀ bá yòókù ṣiṣẹ́. Nínú tí mo lè ṣe ń bíbà yìí pé láì tiẹ̀ tí dára mi láàmú pé mo lè túlẹ̀. Torí mo ti mọ̀ pé lean a over b yàrá log a over b ó dàbí kẹ́yọ̀ pé log a minus log b. Ṣùgbọ́n tí n bá tiẹ̀ tí fẹ́ dára mi láàmú, ṣe é pé lẹ́yìn nìsín ó jẹ́ 2. Ṣérọ́ ni? Ṣe é pé ó jẹ́ 2. Mo lè sọ pé ó jẹ́ kí ni o? Y mi ní bíbà yìí kó mọ jẹ́ 1 over 2 lean minus 1 minus s minus 1. Tẹ́ bá dẹ́ gbàgbé nínú tí wọ́n fún wa, kí ni wọ́n pè y wa? Tẹ́ bá gbàgbé, ẹ pé y mi jẹ́ kí ni arctan x. Ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni arctan x, arctan s, ẹ má bínú. Is equal to what? Half lean 1 minus s minus 1. Ẹ tún mọ́ gbàgbé òfin yẹn o. Tí n bá ní y mi pọ̀ jẹ́ kí ni o? Arctan x. Ajá sí pé x mi ọmọ dọ́gba pẹ̀lú kí ni o? Tan y. Ọ̀yà táwọn lè sọ tí eléyìí ọ̀dà nìsí. So ti wà, táwọn lè sọ tí eléyìí ọ̀dà nìsí. Nígbà ó jẹ́ pé mo ti ní x mi. Ṣe é pé nísìn, a ní y wa, y ni, òun náà ló jẹ́ arctan x is equal to half, àbí lean minus 1 minus s minus 1. So ti yé. So ṣùgbọ́n nínú ọ̀nà tó lè gbà rọrùn fún mi nísìn, ká pé n bá sọ pé let s equal to 0.5 tàbí ká pé x mi kó jẹ́ half. Mo rò bóyá mi bá wọn. Ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o? Arctan 0.5 ẹ padà mọ̀ dí o is equal to half ọ̀yà lean ṣe pé 0.5 náà bí half ni minus 1 minus half yóò mọ̀ jẹ́ minus 3 yóò mọ̀ jẹ́ 3 over 2 minus 1 minus half so tí yóò mọ̀ jẹ́ minus 3 over 2 tí yóò mọ̀ túmọ̀ sí kí ni minus 1.5 so tí yé bá ilé ọmọ jẹ́ half minus 1 kí dẹ̀ ṣì ní half minus 1 minus 0.5 náà lòun náà which is minus half so tí ajá sí pé mo lè sọ pé minus 0.5 ẹ pé méjèèjì ó padà gíra wọn màmá ní arctan 0.5 is equal to half lean what 1.5 0.5 oh ẹ dákun sí agbálá yìí yẹn yé dáadáa ẹ gbèsè agbálá yìí yẹn yé dáadáa ajá sí pé ilé ọmọ jẹ́ arctan 0.5 half tẹ́ bá tẹ calculator yín kí ni 1.5 divided by 0.5 ṣe pé mo lè sọ pé 15 over 10 tàbí mo lè sọ pé 15 over 5 àgbẹ̀ tí máa multiply àwọn méjèèjì pẹ̀lú 10 numerator pẹ̀lú 10 denominator pẹ̀lú 10 ilé ọmọ jẹ́ lean 3 ilé ọmọ jẹ́ lean 3 ọ̀yà tí máa ṣe síwájú sí ajá sí pé màá ní tan infa 0.5 half kí ni lean 3 mi logarithm 3 sí base e
yóò mọ fún mi ní kí ni 1.0986 tẹ́ bá tẹ ẹ̀rọ yín ẹ gbélé ọmọ á jẹ́ kí ni o arctan 0.5 is equal to what? Eléyìí tá bá divide ẹ̀ pẹ̀lú 2 kí ni ọmọ fún wa 0.5493 0.5493 bí a gbọ́ àlàyé yín tí à ń sọ yẹn yé so yóò mọ jẹ́ 0.543 ṣùgbọ́n bó láti fẹ́ tẹ̀síwájú níbẹ̀ ṣe ìpele yìí nìsín ẹmọbìnrin arctan chinium 0.5 so tí arctan 0.5 ni nínú tí wọ́n fún mi nínú ìwé ṣe àìpé mo ti mọ̀ ipe níbí báyìí òun dà tẹ́ bá ṣàkíyèsí níbí báyìí x mi ń jẹ́ kí ni o tanh y mo bí agbọ́ àlàyé yẹn yékéyéké so x mi ẹ̀ ń ṣe kí ni o ń jẹ́ tanh y bẹ̀rẹ̀ eléyìí ń tà ń ṣe bọ̀ òun náà ní kí ni o arctan 0.5 so tí bá arctan 0.5 so tí 0.5 ní ìsìn báyìí so òun ló fún wa ní irú eléyìí a lè dúró síbẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà bó ní kápọ́n fẹ́ kẹ́ ṣe irú eléyìí báyìí arctan minus 0.6 bẹ́ẹ̀ ṣe bá alátòkè délẹ̀ ọ̀nà lẹ́sẹ̀ kí ni o lẹ́sẹ̀ bá wa so tí bá so òun náà ni pé torí mo ti mọ̀ pé àjọṣe kan wá jarantí tí mo wá lókè lẹ́ẹ̀kan tó jẹ́ hyperbolic tanh ẹ rí i pé mo ní ọmọ jẹ́ kí ni o half lane kí ni o half lane ọ̀yà -1 minus x divided by s minus 1 ẹ má jẹ́ ó dàrú pẹ̀lú tí wọ́n get nínú ìwé àwọn náà lè ṣe báyìí yóò jẹ́ lane àbí torí negative kọ́mọ̀ mo lè gbé jáde yóò mọ̀ jẹ́ 1 plus x àbí negative náà ká gbé bá gbé jáde yóò mọ̀ jẹ́ minus s plus 1 so tí ajá sí pé tí minus bá gé minus mo lè sọ pé lè jẹ́ kí ni o s plus 1 minus x so tí so náà ni ọ̀jọ̀gbọ́n tó làwọn náà ṣe kí ni làwọn náà get nínú ìwé wọn so iná ni ọ̀jọ̀gbọ́n náà get nínú ìwé ajá sí pé tí bá fẹ́ ṣe tanh 0.6 ní ìsìn ibi tí bá ti rí àbí minus 0.6 ibi tí bá ti rí yes máa fi minus 0.6 sí manakai ajá sí pé lè ọmọ jẹ́ kí ni half so tí wọn yẹ ọmọ jẹ́ half ọ̀yà ilé ọjọ́ kí ni o lean ìtẹ́lẹ̀ ìbá jẹ́ 1 plus minus 0.6 so tí wọn then divided by 1 minus 0.6 so tí bẹ́ẹ̀ ṣe ẹ̀fì gẹ́ẹ̀tì àwọn èsì bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe gẹ́ẹ̀tì àwọn èsì bẹ́ẹ̀ náà ni so ìjẹ́tẹ́lẹ̀ yẹn wáyé wa tàdẹ̀ gbọ́ àlàyé yẹn yé ọ̀yà ẹ̀rí pé a ti mọ identity fi léyìí ẹjá ṣe gbìyànjú bóyá a lè rí wá fún hyperbolic sign náà tí a mọ̀ sí sin ẹjá gbìyànjú rẹ̀ bóyá a lè rí ṣe ẹ má gbàgbé mo ti mọ̀ ipe sin mi kápẹ́ bá ní y mi kọ́ jẹ́ báyìí ṣe pé yóò mọ̀ dọ́gba pẹ̀lú x àyípadàbọ̀ sí abijá rẹ̀ yóò mọ̀ jẹ́ sin y yóò mọ̀ jẹ́ sin y ẹ̀dẹ̀ máa wà pé sin y mi yóò mọ̀ jẹ́ kí ni o e raised power argument yẹn àbí minus e raised power minus argument yẹn over 2 mo rò bóyá mbà tí bá cross multiply ilé ọmọ jẹ́ e raised power y minus e raised power minus y is equal to 2x ṣẹ́rọ ni mo lè délé yí padà wá sísàlẹ̀ minus e raised power y is equal to 2x tá bá multiply through pẹ̀lú e raised power y ọmọ jẹ́ e raised power y squared àbí minus 1 is equal to e raised power y 2x tàbí kí ẹ pé 2x e raised power y tí bá gbé dàdà gọ́mì wọlé yóò mọ jẹ́ e raised power y squared minus 2x e raised power 1 minus 1 is equal to 0 bẹ́ẹ̀ ẹ rí i pé mo lè lo kí ni nísìn mo lè lo ẹ̀ pé ó ti jọ quadratic equation tẹ́ ẹ bá ń ronú ilé ìlágbọ́nrin a tẹ̀ pé ká pé mi bá jẹ́ a raised power y sẹ́yìn bóun náà mo jẹ́ kí ni a square minus 2sa
Abi minus 1 is equal to 0. Kí la lò? Ẹ pé quadratic formula náà la lò. So ajá sí pé lẹ́yìn nísìn yóò máa jẹ́ e raised power y minus b plus or minus square root of b square minus 4ac over 2a. Yóò máa jẹ́ e raised power y. Kí ni b mi? Ẹ pé b mi gbogbo eléyìí yóò máa jẹ́ kí ni o? Minus 2x plus or minus square root of what? Minus 2x squared, abi? Minus 4 times 1. Kí ni c mi? Minus 1, abi? Over 2 times 1. So here, I just pay raised power y bí yóò máa jẹ́ kí ni o? 2x plus or minus square root of 4x squared plus 4 over 2. Abi? E raised power y mi yóò máa jẹ́ kí ni nísìn? Yóò máa jẹ́ 2 lè gélé yìí. So tí wọ́n 2 lè gélé yìí. So tàbí kí wọ́n pé 2x plus or minus square root of 4x squared plus 4 over 2. Mo rò bóyá mi bá. So plus 4 over 2. In tí mo lè ṣe ní ìsìn, yóò jẹ́ e raised power y is equal to 2x plus or minus 4 common. Ilé ọmọ jẹ́ x squared plus kino plus 1. Abi? So ẹja túkù lónà eléyìí ṣe ẹgbàá lè sọ pé lè jẹ́ e raised power y. Tẹ́lẹ̀ ọmọ jẹ́ 2x plus or minus square root of 4 times square root of x squared plus 1 over 2. Mo bí agbélé ìkéde 2x ni o. So díẹ̀ yóò máa jẹ́ e raised power y. 2 àti 2 lè gé 2 mi báyìí náà. Ilé ọmọ jẹ́ x plus or minus square root of 4 2 náà ni ajá sí pé 2 àti 2 náà gẹ̀rà square root of x squared plus 1. Mo ti bá square root of x squared. Ajá sí pé bó máa ṣe mọ y mo lè take it in both sides. Logarithm. Natural logarithm on both sides. X plus or minus square root of x squared plus 1. So díẹ̀ y mi máa jẹ́ kí ni o? Ln x plus or minus square root of x squared plus 1. Ọ̀nà ni answer wa dé. Ẹ̀dẹ̀ má gbàgbé kí ni y mi jẹ́ o? Arc sine. Inverse hyperbolic sine. So tí ajá sí pé òun ló fún wa ní kí ni o? Ln x plus or minus x squared plus 1. Ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́. Ẹ rí pé a ṣe fún kí ni o? A ṣe fún sine. A ṣe fún sine. Mo bóyá wa báwọn so. A ṣe fún sine. Ṣùgbọ́n ká má dá láàmú. Kò lè jẹ́ negative. Sàmọ̀dí bí ó ṣe lè jẹ́ negative. Ṣe pé nísìn ká pé bá ṣe nísìn x mi lè jẹ́ kí ni o? X plus or minus square root of x squared minus 1. Tó mo ti mọ̀ pé tó wà nínú radical yẹn ó gbọ́dọ̀ mọ ju 0 lọ. So kò tó wáyé pé negative ni pé x minus mo dẹ̀ ti mọ̀ pé lẹ́yìn yóò mọ ju 0 lọ. Nígbà tí x mi bá jẹ́ negative òun ò ní ṣiṣẹ́. So tí wọ́n negative ni ó mọ̀ fún wa. Ṣé gbàlàyé wa sẹ́yìn pé nǹkan kan ò ní mọ̀ wà nínú square root yẹn àfi kó jẹ́ positive number. Tó bá jẹ́ pé negative number ló wà ńbẹ̀ yóò mọ̀ fún wa ní complex number ni o. So tí ajá sí pé tó lè ṣiṣẹ́ níṣẹ́ pé mo lè tó lè kọ́ tí ó mọ̀ jẹ́ arc sine. Ẹ káàbọ̀ padà níbi tí a dé kó tó di pé ẹ̀rọ múná lọ. Òun náà ni pé kí ni o? Arc sine wa. Ajá sí pé kan nú eléyìí ló lè jẹ́ x plus positive yẹn ni ó mọ̀ jẹ́ x squared plus 1. Ẹgbẹ́ mọ́ ṣàlàyé ìdí rẹ̀ lẹ́ẹ̀kan. Ẹgbẹ́ mọ́ ṣàlàyé ìdí rẹ̀ lẹ́ẹ̀kan. Òun náà ni pé kí ni mo ti mọ̀ pé eléyìí ní ìsìn e raised power x yìí tàbí tí n bá ń wá hyperbolic function positive ni ó mọ̀ jẹ́ o pẹ̀lú graph tí mo yà fún wa lẹ́ẹ̀kan. Ṣé pé tá bá nírú nǹkan báyìí. So tó wáyé pé e raised power x ni sorry e raised power minus x. Tẹ́ bá ṣàkíyèsí gbogbo ẹ rí kò sí value x tí function yẹn fi fún wa ní tó jẹ́ negative positive náà ni ó mọ̀ jẹ́. Mo dẹ̀ ti mọ̀ pé logarithm mi náà positive ni. So tí n bá consider lẹ́ẹ̀kejì máa ní negative tí ò sì gbọ́dọ̀ wà nínú èsì mi. So tí ajá sí pé eléyìí nìkan náà ló lè ṣe kíni. Eléyìí nìkan òun náà ni ó lè ṣiṣẹ́ fún. Eléyìí nìkan náà ló lè ṣe fún. So ìjẹ́ tí eléyìí bá yé wa ta dẹ̀ gbọ́ àlàyé rẹ̀ yékéyéké. A dẹ̀ ti mọ̀ ipe tí hyperbolic inverse hyperbolic tangent ṣe pé nígbà tá a ṣe òun lẹ́ẹ̀kan a ní hyperbolic tangent òun mọ̀ fún wa ní kíni o? Half sárántí yóò mọ̀ fún wa ní kíni o? Yóò mọ̀ fún wa ní half ln 1 plus s divided by 1 minus s. So 1 plus s divided by 1 minus s. So as the Timothy
sin náà. So as ti mọ̀ ti sin náà. Ọ̀jọ̀gbọ́n ó wá fẹ́ ṣàlàyé bá ṣe lè wá ti cot náà. Òun náà lè rárá o. Àjá sí pé tí n bá ní y mi tó bá jẹ́ hyperbolic inverse of cot tí a mọ̀ sí cot s. Ẹni pé ìpadàbọ̀ wá àbíjà tòun náà yóò mọ jẹ́ kí ni o? Cot y. Mo sì ti mọ̀ tí n bá gbàgbé pé kí ni o? Hyperbolic cos mi yóò mọ dọ́gba pẹ̀lú e raised power argument yẹn plus e raised power minus argument over 2. Mo bó ti ń bá wọn. So tá bá multiply through both sides yóò mọ jẹ́ 2s equal to e raised power y plus e raised power minus 1. Ẹ rí i pé mo lè ṣe kí ni? Mo lè dá dàngán bí iná wálẹ̀ ṣérọ́ ni ìrọ́kọ̀. Tí bá tún multiply through pẹ̀lú e raised power y yóò mọ jẹ́ 2s e raised power y e raised power y squared e raised power y ó gé tẹ́lẹ̀ ilé ọmọ kú 1. Mo bá gbọ́ yí bá wọn. So ajá sí pé mo lè tún kọ́. Tí ń gbé eléyìí wọlé minus 2s e raised power y plus 1 is equal to 0. Mo bó ti yé mi bá wọn. Ẹ pé kí ló tún dà? Kí lóun náà dà? Ó ti dá quadratic equation náà. Torí mo ti mọ̀ pé kápélé yìí bá dọ́gba pẹ̀lú x níṣẹ́ pé yóò mọ̀ dàbí kẹ́ mọ̀ pé s square minus 2s e raised power minus 2s tàbí ká pọ́ jẹ́ a ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ a square minus 2sa plus 1 is equal to 0. A lè lo quadratic formula mi mànà. So òun náà ni pé kí ni o? Ajá sí pé a raised power y mi ń bì báyìí. Yóò mọ̀ jẹ́ minus b àbí plus or minus square root of b square minus 4ac over 2a. So minus 4ac over 2a. Ọ̀yà, tàbá tẹ̀síwájú lérí rẹ̀ ńkọ́. Tàbá tẹ̀síwájú lórí rẹ̀ kí ni ọmọ fún wa? So ti yé, mo ti mọ̀ pé eléyìí e raised power y, eléyìí ló ń dọ́gba a mi bí báyìí jẹ́ 1, b mi jẹ́ minus 2x, c mi dẹ̀ sì jẹ́ 1. Minus 2x àbí plus or minus square root of kí ni b mi o? Minus 2s squared àbí minus 4 a c mi náà dẹ̀ sì jẹ́ 1 divided by 2a. Ajá sí pé n tí mo ní bí báyìí yóò mọ jẹ́ e raised power y 2s plus or minus square root of 4x squared minus 4 divided by 2a. 2a mi sì jẹ́ 1 over 2 ká gbé 2. E raised power y yóò jẹ́ 2x plus or minus mo lè sọ eléyìí jáde nígbà pé wọ́n kọ́ mọ̀ s square minus 1. So yí wá bá divided by 2. Yóò máa jẹ́ kí ni e raised power y 2 ó gé 2 bí báyìí yóò jẹ́ s. Plus or minus ẹ pé square root of 4 náà 2 ni ó jẹ́ torí mo lè pín fún ọ yóò jẹ́ square root of 4 square root of s square minus 1. Zero ni. Ṣùgbọ́n square root of 4 bí báyìí 2 òun náà ó gé 2 ti sàlẹ̀. Ajá sí pé tí yóò kù tí màá mọ̀ ní ni. So ajá sí pé tí yóò kù tí màá wá ṣe kí ni o? Tí màá máa ní nìyẹn. Mo wo ti yá báwọn. Ọ̀yà bó la ṣe á tẹ̀síwájú. Ìgbà tí mo ti mọ̀ pé eléyìí jẹ́ e raised power y is equal to x plus or minus s square minus 1. Ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé result méjèèjì yẹn so ti yé báwọn positive ni ó mọ̀ jẹ́ o kódà lọ́nà méjèèjì positive ni ó mọ̀ jẹ́. Mo bá gbá àlàyé tí mo sọ ṣe ń pé nísìn e raised power y mi ó lè jẹ́ s plus square root of s square minus 1 tàbí kọ́mọ jẹ́ kí ni o? Ẹ jẹ́ nǹkan báyìí pé ọ́ kọ́mọ jẹ́ minus s square minus 1. Mo dẹ̀ ti mọ̀ pé gbogbo ìtọ́ bá pè ní nǹkan ní exponential function positive ni ó mọ̀ fún mi. Ṣe ń pé mo ṣàlàyé pẹ̀lú graph eléyìí tí mo ṣe fún wa lẹ́ẹ̀kan. Ọ̀yà kí ń dẹ̀ wá lélẹ̀ kí lélẹ̀? Ìtọ́ bá wà nínú square root mo ti mọ̀ pé kí ni o? Yóò mọ̀ fún wa ní positive. Tẹ́ bá ní kankan nínú square root ìtẹ́ gbọ́dọ̀ níbí báyìí ó gbọ́dọ̀ greater than 0. Ṣe ń pé tá bá ní square root of s square minus 1 tá bá fẹ́ kélé fún wa ní imaginary number ìtọ́ wà ní radical ó gbọ́dọ̀ wà greater than 0. Ajá sí pé s square ó lè mọ jẹ́ kí ni o? Greater than 1 tí ó mọ dọ́gba pẹ̀lú kí ni? Plus or minus 1. Tí ó mọ dọ́gba pẹ̀lú plus or minus 1. Mo bí à ń gbọ́ àlàyé eléyìí tí mò ń sọ yẹn. Mo bá ń gbọ́ àlàyé
tí mo gbìyànjú láti ṣàlàyé níbẹ̀. So tí bá sọ a ní a raised power y àbí so is equal to agbọ́n níbẹ̀ tó bá wà lókè méjèèjì lè ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní bá gbé sàlẹ̀ lọ́wọ́ ṣe pé mo ní e raised power y mi òun ló fún mi lélẹ́yìí ó dẹ̀ sì lè ṣe kí ni o ó dẹ̀ lè fún mi lélẹ́yìí náà mo sọ fún wa pé result méjèèjì yẹn positive ni ó mọ̀ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe kò lè fún wa ní negative so ti yé ṣùgbọ́n tó bá yẹ pé bá nírú nǹkan báyìí ẹ ṣàkíyèsí o ẹ pé kìí ṣe gbogbo ìgbà ló lè mọ fún wa ní positive ẹ worú nǹkan báyìí ṣe pé tí bá fẹ́ yẹjú eléyìí ní tí mo lè ṣe náà ni pé kí ni o kí n multiply pẹ̀lú conjugate denominator ṣe pé conjugate denominator yóò wọ́n fún mi kí ni s square minus 1 s minus s square minus 1 so ti yé ìyìn tí ìṣe kankan bí báyìí torí s minus eléyìí gbogbo eléyìí 1 ní ó padà máa fún mi àbí ọ̀yà bẹ̀tí wọ́n bí wá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ x minus s square minus 1 divided by ṣe pé ilé a lè lo difference of 2 square fún ilé ọmọ jẹ́ x squared àbí minus s square minus 1 so ìyàwó ṣe jẹ́ s square minus 1 torí ilé yẹn kọ́ jẹ́ square root everything square dẹ̀ sì mọ́ gé square root ajá sí pé tí màá mọ ní s minus square root of s square minus 1 over x squared àbí minus x squared plus 1 tí bá open bracket ilé ọmọ jẹ́ kí ni s minus s square minus 1 divided by 1 so tí bá so n tó fún mi náà nìyẹn s minus square root of s square minus 1 mo bóyá wa bá so ìtumọ̀ náà ni pé nǹkan kan náà ẹni tí mo kọ́ bí báyìí òun náà ló túmọ̀ sí eléyìí tó jẹ́ negative rẹ̀ ìyí tí mo ń gbìyànjú láti sọ ni pé ṣe àgbẹ̀ mo ní e raised power y mi ó lè fún wa ní s plus square root of s square minus 1 kò burú bẹ́ẹ̀ ni tàbí ó dẹ̀ sì lè fún mi ní kí ni o x minus square root of s square minus 1 mo dẹ̀ proof mi báyìí pé òun náà lè dọ́gba pẹ̀lú kí ni o s minus square root of s square minus 1 kí ni mo ló lè dọ́gba pẹ̀lú rẹ̀ yàní pé 1 over gbẹ́ pé bí conjugate rẹ̀ 1 over s plus square root of s square minus 1 pẹ̀lú tí mo proof lẹ́ẹ̀kan yẹn mo bí agbálàyé yẹn yí báyẹn ajá sí pé tí e raised power y mi tó bá jẹ́ s plus square root of s square minus 1 tàbí kọ́mọ jẹ́ kí ni o tábà lo law of indices fẹ́lẹ̀ yóò lè jẹ́ s plus square root of s square minus 1 everything raised by what again tún kọ́ x plus square root of s square minus 1 everything raised by minus 1 tábà lò òfin fún ọ̀yà e raised by y ló fún wa lélẹ́yẹ e raised by y ló fún wa lélẹ́yẹ so ẹ rí i pé tí bá fẹ́ mọ y mi mo lè wá logarithm bó ṣe ajá sí pé ọmọ jẹ́ x plus square root of s square minus 1 so tiẹ́ bákan náà ni ẹlẹ́ẹ̀kejì bá ẹ̀wẹ̀ ṣe pé tí bá wá logarithm both side náà y mi náà mo jẹ́ ln s plus square root of s square minus 1 everything raised by what everything raised by minus 1 so tiẹ́ tàbí tí bá fẹ́ dára mi láàmú so tí bá fẹ́ dára mi láàmú nígbà pé léyìí logarithm ni ṣe àpòfin logarithm náà ni pé tí bá ní log tàbí kí n sọ pé log a raised by b mo lè kọ gẹ́gẹ́ bí b log a ẹ̀hún náà ni pé tí bá ní log s raised by minus 1 ìtumọ̀ náà ni pé minus log x ajá sí pé lẹ́ẹ̀kejì ní ìsìn òun lè dá kí ni o minus ln s plus square root of s square minus 1 ajá sí pé answer méjì ní logarithm ọmọ jẹ́ ó lè jẹ́ léyìí positive rẹ̀ ó dẹ̀ sì lè jẹ́ negative rẹ̀ y ẹ̀gọ́ ní akọ́ṣ plus or minus ln s squared minus 1 so tó bá wù yẹn yìí lè dún bí báyìí so tí yé bá wọn ẹ lè dún bí báyìí ṣùgbọ́n kó lè rọrùn ká fi lè gbé ságbọ́n ní míì tó lè jọjú òun náà la fi ṣe kíni la fi gbé wá bí báyìí kí ni àlàyé tá à ń ṣe ẹ pín bàtà wa ti inverse sin alọ́ndọ́gba pẹ̀lú kíni ẹ mọ́ gbàgbé o ln àwọn identity yìí ṣe pàtàkì o s plus square root of s square plus 1 ajá sí pé tí bá fẹ́ find the 0.5 ẹ mọ́ dà ayé làǹbí tí bá ti rí ibi tí bá ti rí
x màá gbé 0.5 yóò mọ̀ jẹ́ lé 0.5 plus square root of 0.5 square plus. So ti bákan náà wẹ̀ mo mọ̀ pé inverse hyperbolic cos mi òun náà lè jẹ́ plus or minus square root of lane s plus square root of s square minus 1 mo bá ṣàkíyèsí rẹ̀. So ìtọ́ka yàtọ̀ mi báyìí náà ni pé tẹ́lẹ̀ fi jẹ́ plus eléyìí jẹ́ minus ẹ̀dẹ̀mọ́ gbàgbé ti inverse tangent wọn náà ni pé kí ni half lane 1 plus s over 1 minus s. Ẹ dákun ẹ jẹ́ ká di àwọn identity yìí mú ẹ jẹ́ ká di àwọn identity yìí mú tó ti òun náà ni pé inverse sin wọ́n mọ̀ láǹsà kan ṣùgbọ́n inverse cot wọ́n mọ̀ ní àǹsà méjì. Kí n fi wọlé wá ká di fídíò yìí ńlẹ̀ ọ̀jọ̀gbọ́n ó fẹ́ mọ̀ ṣàlàyé hyperbolic identities. Ẹ rí i pé mo ṣàlàyé fún wa ipe hyperbolic identities ọlájọṣe tó yanrantí pẹ̀lú kí ni trigonometric identities. So ti yá báwọn eléyìí kò nira rárá. So ti ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ní sin sókàtúà wà ní sókàtúà adẹ̀ní kó ṣàkà ọgbọ́n tó dógbin ta ló bíbá a lè lò níbẹ̀ yẹn náà tó mo ti mọ̀ pé sin mi fẹsẹ̀ náà ni cosecant cosine mi fẹsẹ̀ náà ni secant tan mi fẹsẹ̀ òun náà ni kí ni o cotangent òun náà ni pé ajá sí pé cot mi ní ìsìn àbí ká sọ pé hyperbolic cotangent yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o 1/tang tí mo gbìyànjú láti sọ bẹ́ẹ̀ náà ni tẹ̀gbọ́n mo sọ lọ́sẹ̀ tó kọjá náà hyperbolic sec náà yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o 1/cos cosecant náà hyperbolic cosecant yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o 1 minus hyperbolic sin kò nídìí kẹ́ ẹ ha tẹ́ bá ti rántí pé mo ní sin mo ní cot mo dẹ̀ ní cot so ti ẹ rí pé a dẹ̀ ní kí ni o cosec sec mo dẹ̀ ní kí ni o cot ẹ má bínú sin eléyìí tán lọ ẹ̀kọ́ jẹ so ti ẹ tẹ́ bá ka mẹ́ta 1 2 3 ṣe gbórí yes ládé tí 1/sin nìyẹn 1 2 3 orí sí ládé 1/cos nìyẹn 1 2 3 orí tí ládé 1/tan nìyẹn ẹ dákun ṣe agbára èèyàn yìí so ti bá omi gba lè ní cot sec cosec so ti ọyà ká máa gbàgbé o ṣe hàn pé mo ti mọ̀ ipe sin mi a fẹ́ máa wà identity yọ ni o mo ti mọ̀ pé sin s over cot x so ti òun náà mọ dọ́gba ṣe pé sin x náà ni pé e raised by argument mi minus e raised by minus argument mi over 2 divided by kí ni cos e raised by x plus e raised by minus x over 2 ajá sí pé tí n bá sọ eléyìí dá multiplication ilé àtẹlé ògèrà wọn àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan nìyẹn so ilé ọmọ jẹ́ kí ni e raised by s minus e raised by minus s e raised by s plus e raised by minus s kí ni ẹ̀ ń dọ́gba pẹ̀lú ó ń dọ́gba pẹ̀lú tang s ẹgbẹ́ tang s náà fẹ́ dọ́gba pé nínú òfin àjọṣe tó wà láàrin ní trigonometry náà ni pé tí bá ní tan theta mi ṣe pé ratio sin sí cos náà ṣe pé ratio sin sí cos náà tẹ́ bá dẹ̀ sì gbàgbé bákan náà wẹ̀ nígbà tí mo ti mọ̀ ipe cos mi ṣe pé cos mi e raised by s plus e raised by minus s over 2 so ti sin bákan náà wẹ̀ òun jẹ́ kí ni o e raised by s minus e raised by minus s over 2 so ti báwọn ṣe pé tí n bá ro àwọn méjèèjì yẹn papọ̀ tí n bá ro àwọn méjèèjì papọ̀ ní tí mo sọ ní tí n bá ro sin kágbé n bá ro wọn papọ̀ pé add kágbé n bá gbélé ní equation tí mo fẹ́ máa wọn identity kankan yọ ni ilé ọmọ jẹ́ kí ni o cot plus sin àbí ilé ọmọ jẹ́ kí ni e raised by s plus e raised by minus x plus e raised by s minus e raised by minus s ilé over 2 so tí yóò máa jẹ́ cot arrow wọn papọ̀ ní ẹ mọ́ gbàgbé o plus sin SPM mi yóò máa jẹ́ e raised by s plus e raised by minus s plus e raised by s minus e raised by s kí lẹ ṣàkíyèsí yóò mọ dọ́gba
pẹ̀lú kí ni o 2 e raised power x àwọn eléyìí yóò gẹ́ra wọn kó kálukú sí mi over 2 ajá sí pé ó ń dọ́gba pẹ̀lú kí ni pẹ̀lú e raised power x ó ń dọ́gba pẹ̀lú e raised power s tó ti òun náà ni pé cos tẹ́ bá ro cos àti sine papọ̀ yóò mọ̀ fún e raised power s ọ̀dà kápẹ́ a bá subtract wọn kọ́ ẹ máa wò subtract ẹgbẹ̀lẹ́ ní equation 3 ẹ̀ṣẹ́ ìpé tí máa yọ kó nu ara wọn yóò mọ̀ jẹ́ cos minus sin àbí e raised power s plus e raised power minus s minus e raised power s bẹ̀tẹ́lẹ̀ minus yóò mọ̀ affect lè minus times minus yóò mọ̀ jẹ́ plus e raised power minus x ní tí mo ṣe mí báyìí ní ṣe àpá ẹ̀kọ́ jẹ́ over 2 then e raised power x minus e raised power minus s over 2 ẹ̀rí pé tí n bá ṣe kí ni o tí n bá padà open bracket mi yóò mọ̀ jẹ́ e raised power s plus e raised power minus s over 2 minus e raised power s plus e raised power minus s over 2. So tí now again si fi ilẹ̀ báyìí. Tí máa wá LCM mi ilé ó jẹ́ 2 e raised power s plus e raised power minus s minus e raised power x plus e raised power minus s. Ẹ gbé méjèèjì ló gẹ́ra wọn. Kí ló kúnlẹ̀? E raised power minus s over tẹ̀wá rí lé náà papọ̀ yóò jẹ́ 2 rẹ̀ 2 over 2 yóò mọ̀ jẹ́ e raised power minus s. Ní tí mo gbìyànjú láti sọ ni tí máa ro cos mi àti sin mi papọ̀ kí ló ń fún mi e raised power s. Tí n bá yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn kí ló ń fún mi o e raised power minus x. Mo bá gbọ́ àlàyé yẹn yékéyéké ó yá ẹ jẹ́ multiply àwọn méjèèjì papọ̀ nísìn kápẹ́ bá multiply àwọn méjèèjì papọ̀ ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ cos plus sin times cos minus sin is equal to what e raised power s times e raised power minus x. Ṣe ìpínlẹ̀ difference of 2 square ni o ẹ má gbàgbé mo ní tá a bá ní binomial expression tálákọ̀ọ́kọ́ gba square tẹ́lẹ̀ kejì gba square tí minus wá dá méjèèjì láàánú kí mọ́ dára mi láàmú yọmọ jẹ́ a plus b a minus b àjásí pé kí wọ́n tó pín eléyìí sí cos plus sin cos minus sin ibi tó wà ní kíni o cos square s minus sin square s so tí wà is equal to what ẹgbẹ́ lọ́mọ jẹ́ a raised power s plus minus x so yé wa tẹ́ bá lo law of indices wa ẹgbẹ́ tẹ́ bá ṣe sí ilé ọmọ jẹ́ kí ni cos square s minus sin square s equal to e raised power 0 àbí tí ọmọ jẹ́ cos square s minus sin square s equal to 1. Mo bẹ gbálà yìí yẹn yé wa o so ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé ní trigonometry cos square x plus sin square x òun ló fún wa níwà ajásí pé ní hyperbolic function cos square x àti minus sin square s òun ní ọmọ fún mi ní kíni òun ní ọmọ fún mi níwọ̀n ẹ dákun ẹ jẹ́ ká dì mú dáadáa tó ti bá ẹ jẹ́ ká dì mú dáadáa láti bẹ̀ nígbà tí mo ti mọ̀ pé cos square x mi cos square s minus sin square s mi jẹ́ 1 ṣe pé mo lè fi cos square s mi sí subject of the formula yóò máa jẹ́ 1 plus sin square x àbí bákan náà wẹ̀ mo lè fi sin square x mi ṣe subject of the formula yóò máa jẹ́ kíni o yóò máa jẹ́ kíni o cos square s minus 1 ẹ dákun jẹ́ ká di òfin yìí mú kódà mo lè yọ ti cot àti tanh number sec àti tanh ṣe pé wọ́n pé cos square s minus sin square s ó jẹ́ 1 àbí tí máa divide through by cos square s nǹkan ajá sí pé lọ́mọ jẹ́ cos square s over cos square s minus sin square s over cos square s is equal to 1 minus cos square x. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé lé ọjẹ́ wọn ajá sí pé ọmọ jẹ́ wọn kí ni sin over cos ẹ mọ́ gbàgbé tanh square s kí ni 1 over cos sec so ti bá sec square s ajá sí pé identity kan ni láti bẹ̀ náà tún lè mú fi tanh square s subject of the formula ajá sí pé tanh square s mi náà mọ́ jẹ́ kí ni o
yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o sec square x so ti ìgbélé ìwọlé ká gbélé ìjáde so ti yóò mọ jẹ́ 1 minus sec square x so ti yóò mọ jẹ́ 1 minus sec square x so ti ṣẹ̀dẹ̀ mọ̀ pé ní sec square theta tiẹ̀ 1 plus tan square theta ẹ dákun ẹ mọ̀ bí à ń di àwọn àlàyé yẹn bákan náà bó ní tó wáyé pé wọ́n bá divide through by sin kọ́ ẹ má gbàgbé níta nínú cos square s minus sin square s equal to 1 tí bá divide through by sin square s ajá sí pé ọmọ jẹ́ cos square s over sin square s minus sin square s over sin square s is equal to 1 minus sin square s. Mo bóyé mi báwọn ilé ọmọ jẹ́ kí ni cos over sin cos over sin yóò mọ jẹ́ cos square s ilé ó jẹ́ 1 now minus 1 is equal to cosec square s tó jẹ́ báwọn is equal to cosec square s ẹ gbé sin náà papọ̀ torí ní cos yóò dàbí cosec square theta tẹ́ bá gbàgbé ẹ gbọ́ òun dọ́gba pẹ̀lú kí ni o òun dọ́gba pẹ̀lú 1 plus cot square theta. So àwọn kíní ẹ̀sán ń yàtọ̀ síra wọn so tẹ́ bá ti rántí identity bẹ̀rẹ̀ ìpè tẹ́ bá ro square hyperbolic sin àti square hyperbolic cos nǹkan kan náà ni mo fún wa so ti bá ajá sí pé ní ìsìn ṣe ń pé nínú ta ti kọ́ sẹ́yìn ní ìsìn òun náà ni pé tí n bá ní cos s plus sin s interval lè mọ tètè proof ẹ̀ tí ó fi yá ni òun náà ni e raised power s àbí mo dẹ̀ mọ̀ pé cos s minus sin s òun ni e raised power minus s àbí mo dẹ̀ mọ̀ pé cos square x mi náà minus sin square x mi ó fún mi ní kíni ó fún mi ní 1 ẹ̀yẹ́jà tún tẹ̀síwájú lérí rẹ̀ ọ̀yà bó wà ní káwọn lè sọ tí e raised power 2s mi ó jẹ́ bá mi e raised power 2s mi mo lè sọ pé kọ́mọ jẹ́ cos nígbà pé e raised power s mi òun lélẹ́yìí ó dàbí kí n mọ square eléyìí nìyà ṣẹ̀dẹ̀ mọ̀ pé tí bá square eléyìí perfect square ni ìmọ̀ square alákọ̀ọ́kọ́ cos square s plus 2 times alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àbí then plus ìmọ̀ square ẹlẹ́ẹ̀kejì sin square s so ti bá so ìtí e raised power 2s fún wa ni táwọn lè sọ tí e raised power minus 2s ó jẹ bákan náà lẹ lè ṣe ajásíkò náà mo jẹ́ cos s minus sin s everything square so ti mo lè tú yẹn náà lẹ̀ màmá square alákọ̀ọ́kọ́ gbẹ̀ torí pé minus 2 alẹ́ láàrin yóò mọ̀ jẹ́ minus 2 times alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì then plus màmá square ẹlẹ́ẹ̀kejì náà tí n ṣe sin square ẹ jẹ́ n tún eléyìí kan ó jẹ́ kí ni cos square s ọba gbálà yẹn ọyẹ ẹja tún wá mọ́fìn kan yọ ọyà sótíé tábà rò papọ̀ ńkọ́ tábà yọ wọn kò nara ká tó mọ yọ wọn kò nara ṣe pé nínú mo ti ní equation méjì báyìí ká tó mọ pé lè ní equation 1 àbí ká gbé equation star tí lè bá jẹ́ equation star ọyẹ jẹ́ yọ àwọn méjèèjì kò nara ẹ jẹ́ yọ àwọn méjèèjì náà eléyìí ni ẹ̀yà gbélé jẹ́ equation star wọ́n gbàgbé e raised power minus 2s ní tẹ́lẹ̀ jẹ́ equation star ọ̀yà ṣe àgbẹ̀ tá a bá yà àwọn méjèèjì kó nù ara wọn ilé wọn jẹ́ e raised power 2s minus e raised power minus 2x àbí ọ̀yà tá a bá yọ wọn kó nù ara wọn cos square s minus cos square s ó ti dòdò àbí 2 cos square s sin square s minus cos square s sin cos s sin s so díẹ̀ bákan náà wẹ̀ sin square s minus sin square s mo pé mo subtract òun náà sì kí ni o òun náà gẹ̀rà wọn bóyá ń bá òun náà gẹ̀rà wọn ajá sí pé ní ìsìn mo lè sọ pé eléyìí báyìí ṣe pé mo ti ní e raised power 2x mi àbí minus e raised power minus 2x mi ló fún mi ní 4 bí báyìí so ti yé báwọn ṣe pé mo lè
tún eléyìí kọ ká pé mo fẹ́ kó jọ nǹkan kan ni o ṣe pé mo tún lè sọ pé e raised power 2s minus e raised power minus 2s equal 2 times 2 cos sinh àbí ilé ọmọ àdọ́gba pẹ̀lú kí ni o e raised power 2s minus e raised power minus 2s over 2 cos s sin s afẹ́mu bíi double angle jáde ń bẹ yẹn náà so ti kí dẹ̀ lélẹ́yìí ta ló rántí ṣe pé tẹ́lẹ̀ ìjọ tẹ́lẹ̀ náà ni èyí tó bá ní minus láàrin ṣe pé sin ṣì ni bẹ́ẹ̀ kò ní jẹ́ sin s mọ́ yóò mọ̀ jẹ́ sin 2x so ti mọ̀ ajá sí pé sin 2x náà jẹ́ 2 cos s sin s ẹ̀rí gbọ́dọ̀ gba pẹ̀lú kíni pẹ̀lú double angle wa ẹ gbọ́dọ̀ gba pẹ̀lú double angle wa so ti bó ní ká pé bá tún rò wọn papọ̀ ńkọ́ ẹ dákun ẹ já case àwọn identity yẹn ṣe pé tí mo rò papọ̀ lẹ́ẹ̀kan lélẹ̀ ẹ̀wọ́ lè nísìn mo ní cos 2s àbí e raised power 2s ẹ̀pá ní e raised power 2s wa mo fẹ́ tún kọ́ ní ká fi lè ṣe o a ló jẹ́ cos square x àbí plus 2 sin s cos s plus sin square s àbí àdẹ̀ní e raised power minus 2s ìtọ́ka yàtọ̀ ń bẹ̀ náà ní kíni o minus wà láàrin ilé báyìí cos s àbí plus sin square s ẹ̀rí pa àrò papọ̀ lẹ́ẹ̀kan yẹ já hàdì ní ìsìn tí n bá hàdì wọn papọ̀ ní ìsìn yóò mọ̀ jẹ́ kí ni o 2 e raised power 2s plus e raised power minus 2s eléyìí mọ̀ jẹ́ 2 cos square s dàdàngọ́mì yóò gèrà wọn àbí then plus 2 sin square s ṣe pé 2 kọ́mọ àbí mo lè gbé 2 jáde yóò mọ̀ jẹ́ cos square s plus sin square x àbí e raised power 2s plus e raised power minus 2s so I just pé e raised power 2s plus e raised power minus 2s over 2 òun ló mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o cos 2s plus sin square s kí dẹ̀ lè dọ́gba pẹ̀lú tẹ̀ bá gbàgbé èwo la máa ń ro àwọn méjèèjì gba àwọn sẹ́yìn pé bí cos but nísìnyí instead yes 2s ló wà níbi àjẹsí pé ọmọ jẹ́ cos 2s kí wàá ní cos 2s cos square s plus sin square s ẹ mọ̀ yàtọ̀ tó wà ń bẹ ṣe pé ní trigonometric tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ní cos 2s òun máa ń dọ́gba pẹ̀lú kí ni o cos square s àbí minus sin square s ẹ dákun sóyún abáwọn so ẹ dákun sẹ́ ń de àwọn òfin yẹn mo lérò pé à ń de àwọn òfin yẹn ilé ẹ̀ ní ó jẹ́ cos 2s so ti ṣé ká tún tẹ̀síwájú lérí rẹ̀ so ti wà so nísìnyí báyìí mo ti mọ̀ ipe cos square x mi pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan ẹ rí i pé a ní ọmọdọ́gba pẹ̀lú 1 plus sin square s ajá sí pé mo tún lè substitute eléyìí náà yóò mọ̀ jẹ́ cos 2s yóò mọ̀ jẹ́ kí ni 1 plus sin square s plus sin square s yóò máa jẹ́ kí ni 1 plus 2 sin square s ẹ dákun mo bí a gbọ́ àwọn òfin yẹn so ti tó wáyé pé táyẹn náà lẹ́tún ṣe kí ni o so táyẹn náà lẹ́tún gbé lura wọn so ẹ dákun bí ẹ sì mọ̀ ṣe ìfẹ́ ká lo àwọn àkókò púpọ̀ ṣùgbọ́n àjọṣe tó wà láàrin ara wọn torí kí ni ẹ̀ tó ti fẹ́ tán tó wáyé pé trígì ni pé trígì ń sì mo ti mọ̀ pé kọ́ọ̀tì mi wọ́n ní 1 over tan x àbí òun cot tọ̀dọ̀ tòun yóò mọ̀ jẹ́ kí ni 1 over tan s so ti yé wa sẹ́ẹ̀kì tòun ṣe pé 1 over cos x ni bẹ́ẹ̀ tó bá ṣe sec nǹkan òun náà 1 over cot àbí pa mo ní cosec x níbẹ̀ yẹn náà tí ń ṣe 1 over sin bákan náà wẹ̀ náà ni cosec òun náà jẹ́ 1 over sin so ti yé ṣe pé nínú identity ní trig ni pé cos square s plus sin square x yóò mọ̀ fún mi 1 ṣùgbọ́n bí báyìí cos square s minus sin square s òun ló jẹ́ 1 nígbà yí wa báwọn so ti báwọn sec square s òun fún wa ní 1 plus tan square s ṣùgbọ́n ní hyperbolic function so ti báwọn sec square s òun ló fún wa ní 1 minus tan square s ẹ̀dá kò sórí wa báwọn nínú tá a tún kọ́ náà ni pé kí ni sin 2s mi ẹ̀wọ̀n pé double angle 2 sin s cos s so ti yẹ ṣùgbọ́n sin 2s bákan náà
ó fún wa ní nǹkan kan náà òun náà ní kí ni 2 sin s cos s mo bóyá mi báwọn so cos 2s bákan náà wẹ̀ ṣàgbọ́n òun fún wa ní cos square s minus sin square s ní trigonometry ní hyperbolic function náà cos 2s plus ní ọmọ wa ń bí òun cos square s àbí plus sin square s ẹ dákun gbogbo àwọn òfin yìí wọ́n fẹ́ ká dì wọ́n mú òun náà ni ọ̀jọ̀gbọ́n ọkọ ẹ̀rí pé kò le láti fi wá gbogbo wọn kò le láti fi wá gbogbo wọn pẹ̀lú ògo Ọlọ́run ọba torí àkókò so ibi báyìí ẹ jẹ́ n wo ohun tí zoom yẹn kù ìyọ̀n bẹ́ẹ̀ mo tún lè ká lè ṣe díẹ̀ sí torí ó ló kù ìṣẹ́jú mẹ́wàá lẹ́ẹ̀kan so tí ó kù ìṣẹ́jú mẹ́rin ẹ jẹ́ kí n wo bẹ́ẹ̀ lè tètè ṣe àwọn tó kù ń bẹ̀ ẹ jẹ́ wo bẹ́ẹ̀ lè ṣe àwọn tó kù ń bẹ̀ so ọ̀yà ṣe é pé nínú ta tún ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé mo ní e raised by i theta nígbà tá a ṣe complex number òun ni cos theta plus i sin theta t raised by minus i theta mi jẹ́ kí ni o cos theta minus i sin theta so ti ṣe é pé tá bá ro méjèèjì papọ̀ e raised by i theta plus e raised by minus i theta ilé ọmọ jẹ́ kí ni o 2 cos theta so tí bá ṣe get yẹn náà ni pé cos theta mi ń dọ́gba pẹ̀lú kí ni o e raised by i theta plus e raised by minus i theta over 2 so tí bá ọ̀yà mo á ṣàlàyé fún wa last week pé tí s mi bá jẹ́ i theta so tí s mi bá jẹ́ i theta ajá sí pé mo lè ní cos àbí ká pé theta mi tó bá jẹ́ is tí theta mi tó bá jẹ́ is ẹ̀ pé mo jẹ́ cos is so tí bá òun mo jẹ́ kí ni e raised by is àbí plus e raised by minus is over 2 ẹ̀ pé i jẹ́ minus 1 ilé ọmọ jẹ́ e raised by minus x ilé ọmọ jẹ́ plus e raised by x divided by 2 so tí bá ṣe get here ní end so cos ix níbi báyìí ni wọ́n sọ di coch so ajá sí pé coch ni so a lè sọ pé cos is ó ń dọ́gba pẹ̀lú kí ni o coch s ìtọ́jú ọgbọ̀n fẹ́ fàyọ̀ ń bẹ̀ nìyẹn so ìtọ́jú ọgbọ̀n fẹ́ fàyọ̀ ń bẹ̀ nìyẹn so bákan náà wẹ̀ sin ix mi òun dọ́gba pẹ̀lú kí ni o s i sin s ṣe mọ̀ òdì so tí ṣe ń gbé instead tá a fi ṣe kí ni o tá a fi rò wọ́n papọ̀ kápá yọ wọ́n kúrò ní ara wọn ṣe ń gbé wọn jẹ́ e raised by i theta minus e raised by minus i theta so tí bá is equal to what òun mọ̀ jẹ́ ṣe ń gbé minus ni minus yóò mọ̀ jẹ́ plus yóò mọ̀ jẹ́ 2i sin theta níbẹ̀ yìí so tí bá so ṣùgbọ́n tẹ bá gbélé yìí wá tẹ̀dẹ̀ fi i raised by s ló fi fún wa lílé mo ṣàlàyé níbi ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó lọ náà ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́ so kí wá láwọn àǹfààní ilé yẹn kí láwọn àǹfààní ilé yẹn òun náà ni pé ṣe pé mo ní tí bá ní tá bá ní sin a plus b ṣe pé òun ní kí ni o sin a cos b plus cos a sin b ṣùgbọ́n tá bá ní sin s plus iy báyìí ńkọ́ ṣe pé òun náà mo jẹ́ kí ni o sin s cos iy àbí plus cos iy sin x mo dẹ̀ ti mọ̀ pé cos iy mi ṣe pé yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o yóò mọ̀ dọ́gba pẹ̀lú cos y so tí bá cos iy mi yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o sin cos y sin x so tí inú àwọn àǹfààní eléyìí so tí òun náà ni pé tá a bá dé kí ni o a bá dé náà ẹ má bínú sin ìṣìlélẹ̀ sin s cos iy àbí cos s sin iy so tẹ́ bá dé complex number tí wọ́n bá fẹ́ kẹ́ proof pé nǹkan kan wà analytic àgbẹ̀ all satisfy Cauchy-Riemann equation tó di so ilé ọmọ jẹ́ cos y àbí kí lè ilé ọmọ jẹ́ bá so yóò mọ jẹ́ kí ni o i cos s sin y gbọ́ yẹ pé látara ilé ìṣẹ́ pé mo ti mọ̀ pé sin iy yóò mọ jẹ́ kí ni o i sin y ẹ dákun jẹ́ ká di àwọn òfin yẹn mú ẹ dákun so pẹ̀lú gbọ́lọ́mbà nígbà yìí ni a ti mọ̀ dúró a lè sì mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó bọ̀ mo rọ̀ yín láti ṣe àwọn iṣẹ́ eléyìí tó wà ń bẹ̀ hàn so kẹ́dẹ̀ gbìyànjú láti fi ṣọwọ́ sí mi
so ní program ilé ìtọ́kàn tá a kàn yẹn a mọ̀ ṣe determinant lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run wa títí máa fi mọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ ó dàárọ̀.